Hello? Ẹjọba ní transport tó sáré ṣe data data ní. Àwọn ọmọ lọ́ní wọ́n mọ̀ kíyà wọn. Wọ́n ní wọ́n mọ̀ kẹ̀yà wọn. Wọ́n ní mọ̀ sàyà wọn. Wọ́n ní mọ̀ kí kọ́ọ̀lù. Wọ́n lọ́jọ́ rírí jẹ. Àtọ́kẹ́ àwa ni. Níjọ́ ẹ̀bí jẹ. Àmọ́ àwa ni. Níjọ́ kẹ́rẹ́kẹ́ bí sùn ló kọ̀. Àwọn ọmọ tó ń padà bí. Àtàwọn
ìyẹn fílẹ̀ ìṣẹ́jú mẹ́ta péré ni ayé ò ní fi wèrè náà wò. Àtọ́kẹ́ ò wọn ò ní máa ń gbẹ̀gbẹ́ náà wò tọmọtọmọ tẹ̀mí tààrà. Tá a bá wọ́n rẹ̀ níkẹ́ni tá a bí nínú obìnrin. Àbá àfagbẹ́bẹ́ bí rẹ̀. Tó ní ọmọ jèrè ọmọ. Ó ní gbogbo ládéládé ti ń bẹ lọ́rùn ni yóò ṣe dájọ́ ọmọ ìyá àjẹ́ pọ̀ ọdún. Ọmọ Mùsíyàtù o. Ọmọ Mùsíyàtù mo tẹ̀lé ọlá tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wà tẹ̀lé ayé mọ́. Òkú gbẹ́rù wo ni ò lè gbẹ́rì mọ́ o.
mọ̀ bẹ́ẹ̀ ìwọ̀n ọ̀bẹ níbẹ̀ sí ìran akẹ́yẹ tẹ̀lé lọ́wọ́ ẹni bá wá ní ẹ̀mọ́ kọ̀ọ̀lẹ̀ ẹ̀bí gbé bá lé àníwò àdúgbò lọ́jọ́ yẹn mi nílò ìdíkù ẹ̀yìn oníkì ọmọ aláyé mi ayé táwọn fi lè ti jẹ́ yẹ̀yẹ́ wọn ò ní yé sí mi lọ́rọ̀ wọn ò ní rí yí ṣe níbí wọn ò ní fọmọ pa yín lẹ́kùn ẹ̀ níbi táwọn ọ̀lẹ́ ẹ̀dá lọ́tẹ̀jọ́ owó ẹ̀fẹ̀ yìí kẹ̀kọ́ jẹun ọmọ nínú àlàáfíà ara lágbára wa ìlú ọba tó ní ẹ̀kọ́ ló ṣe ní àgbẹ̀ gbogbo wa wá fẹ́ lọ́wọ́ lórí mọ́rẹ̀ èyí tẹ́ ẹ bèrè ní kọ̀ọ̀kan àtẹ̀yí tẹ́ ẹ bèrè ní gbangba Olódùmarè á bá sílẹ̀ ní lọ́wọ́ orí yìí ò wá ní búrú ẹlẹ́dẹ̀ yìí ò ní ta òde ẹlẹ́dẹ̀ yìí ò ní ẹlẹ́dẹ̀ jẹ́ ọbẹ̀ níbẹ̀ sí ìgbà ní ẹ̀yìn èlé ni àwọn ní ẹ̀yìn èlé ni ìrẹ̀ gbogbo kọ́ mọ́ wà ní níwọ̀n bí àwọn lò wọ́ nínú owó nínú ọ̀la ńlá nínú ìdùnnú pẹ̀lú àjọ lágbára wa ní ìjọba tó ní ìrànlọ́sẹ̀ ní ayẹyẹ àyẹ̀wò àkóyè àti ìsàmọ́dún nínú ọ̀la lágbára Olódùmarè ọba tó ní ẹ̀kọ́ lọ́sẹ̀ ní ayé ẹlẹ́wọ̀ ẹ̀jẹ̀ mọ́ fèrèsé lọ aláyẹyẹ wálé pátá ẹlẹ́wọ̀ ẹ̀jẹ̀ mọ́ fèrèsé lọ wọ́n ní kíkí ológun ró ó yàtọ̀ sí kẹyẹkẹyẹ nínú igbó bí kòwé bá ń ké ẹyẹkẹyẹ kan kò lè ké ọmọ tó ráṣẹ wa ìlú ọba ni àjọkẹ́ akéwì lè ní jẹ́ o èmi bíbí lákẹ́ àjọkẹ́ ọmọ kékeré ọ̀hún tó ti bá ń kí ọ̀rọ̀ àwọn ọmọ lónìí wá mọ̀ sí ìdíkù ọdún wọ́n ní mọ̀ ṣàdúrà fún yín bárakàtù àjọkẹ́ islamiat ayakífẹ́ wa onímọ̀ báńkì yá mi mustapha ńkọ́ mustapha yìnlá síbẹ̀ nílùú òyìnbó orí ajókèrè ọjà wá sínú ilé lágbára Olódùmarè ọba fatimatu adùnfẹ́ ó ní báńkì yá mi báńsáyà mi báńkì ikú ọdún mubaraki ìṣọ̀lá onímọ̀ ṣàdúrà fún ọ mistura ńkọ́ títí lọ́pẹ́ ó ní ìmọ̀ kíyà òun kí n mọ̀ ṣàdúrà fún kí n mọ̀ kí n kú ọdún ismaila tún ní mọ̀ kí ọ akíkọ̀ wálé ó ní mọ̀ kí ọ ó lẹ́ẹ̀mọ̀ ṣàmọ́dúnmọ́dún lágbára wa ìlú ọba ayé aláàjì múdàzírù Jimoh wọ́n ní ìmọ̀ kí ọ wọ́n ní ìmọ̀ ṣàdúrà fún ẹ dákun ẹ jẹ́ mọ́ fèsì lọ ó dìjọ́ mi ọjọ́ rẹ̀ àtọ́kẹ́sọ ọdún ayọ̀ ẹni kó kú ọdún. Prosperity, man. Have a